àti bára wa jà àwa Yorùbá la ní kọkùnrin oréjò kóbìnrin ọ̀pá kéjò má ti lọ ni o ń fi àsìkò yìí bẹ̀ wá ẹ má jẹ́ ká bára wa jà ká síra wa lọ́kàn kájọ jáde kájọ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba Nàìjíríà àwọ̀ pààyàn àbáyàn jà àdẹ̀sí kankan kò sí kankan tá a ṣe ohun tá a sọ fún ìjọba Nàìjíríà ni pé enough is enough afẹ́ òmìnira pípa tó ń pa wá tó ń jí wa gbé tí wọ́n ń ba dúkìá wa jẹ́ ó ti tó àwọn bàbá wo lè lóko wọn lè lódò ohun tá a ń béèrè lọ́wọ́ Nàìjíríà rè tí wọ́n ní ká mórí wá káwá gbàdí àwa dẹ̀ ń sọ fún wọn pé sẹ́ ọmọ ọkọ Yorùbá ni wá òmìnira là ń fẹ́ àwọn báyẹn jà abẹ́nìkankan jà so mo fi àsìkò yìí rọgbẹ́ mídíàs wa kí gbogbo ọjọ́ panupọ̀ kájọ fọwọ́sowọ́pọ̀ ìkànnà gbogbo wa ẹ má jẹ́ ká bára wa jà ẹ má jẹ́ ká búra wa ẹ má jẹ́ ká bára wa jẹ́ mọ́ àníjì gbogbo nǹkan báyẹn àsìkò yà nídìí ẹ má jẹ́ kéèdì mú wa èdè onídìí wa ayọ̀dẹ̀ nílẹ̀ oníyọ̀ wa wàhálà wa ò ní gbé ẹ jẹ́ ká ro gbogbo ẹ̀jẹ̀ àwọn tó ti lọ káwọn ìjọba mùjẹmùjẹ ti pàdánù lórí ọ̀rọ̀ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ jẹ́ ká ro gbogbo àwọn wàhálà wa ti gbogbo ìnáwó tí gbogbo ti ná ẹ ti náwó ẹ ti nára ẹ jẹ́ ká wo ìdúróṣinṣin gbogbo wa ẹ má jẹ́ ká bára wa jẹ́ má jẹ́ ká bára wa jẹ́ mọ́ nǹkan kan náà gbogbo wa ẹ jọ̀ọ́ mo fọlọ́n bẹ̀ so rálì máa bẹ̀rẹ̀ ní pẹrẹ gbogbo ọmọ ọkọ Yorùbá tẹ́lẹ̀ ti ṣetán ẹ̀sìn rẹ́dí àti gbòmìnira yín ọ̀sán tó mẹ́rin kankan lọ́wọ́ ìkànnà gbogbo wa ẹ jẹ́ gbogbo ọjọ́ jáde pọ̀ láti on the 17 ní rálì ti máa bẹ̀rẹ̀ ní pẹrẹwu so àtọmọdé àtàgbà mo rọ̀ wá ẹ jẹ́ ká jáde ká túyàyà láti béèrè fẹ́tọ̀ wa lọ́wọ́ ìjọba Nàìjíríà ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣé gan bàbá wa Sunday Igboho. ẹ ṣé gan ni òun ni a ti gbọ́ yẹn ẹni bá tún wá sọ nǹkan míì lẹ́yìn tí bàbá wa Dr. Sunday Igboho sọ a jẹ́ pé ẹni náà wà pẹ̀lú ìrìn àjò yìí mọ́ bàbá ohun bàbá wa Sunday tí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ òun la gbọ́ tán yẹn tí wọ́n fi tó wa létí pé 17th kí gbogbo wa ká túyáyà ká jáde. ọ̀rọ̀ lẹ ti wá gbọ́ yẹn pátápátá lóko lájò nírìn àjò ibikíbi tẹ́ bá wà ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn láti ẹnu bàbá wa Sunday Igboho Òòṣà tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé Dr. Sunday Igboho Òòṣà òun lẹ ti gbọ́ yẹn ẹ̀yin ọmọ Yorùbá ibikíbi tẹ́ bá ti wá gbọ́ nǹkan míì ẹ jọ̀wọ́ ẹ má tẹ̀lé wọn o ọ̀rọ̀ lẹ ti gbọ́ òtítọ́ ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu bàbá wa Koiki tó dẹ̀ jáde láti ẹnu bàbá wa Sunday Igboho wọ́n sọ pé on the 17 inú oṣù yìí ni kẹtúyàyà ọmọdé lágbà ìyárúgbó ẹnikẹ́ni ẹ jáde síta ẹ gba ẹ̀tọ́ yín lọ́wọ́ location 419 ó ti tó ìrìn àjò yìí ó ti dojú ẹ̀ báyìí ẹ̀yin ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí tó bá jẹ́ pé alákọ̀ọ́kọ́ ló yẹsẹ̀ wá sórí ètò yìí tó bá mi like ètò yìí bá mi share tó dẹ̀ ṣe kí ni bá mi subscribe lé lórí tó bá ti subscribe lọ subscribe lé lórí Ọlọ́run Elédùmarè kò ní fi wálẹ̀ o bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ this is Green for God news at the same time Green for God TV òun náà ló ń sọ̀rọ̀ ètò méjèèjì la máa ń gbé gbogbo fídíò tá a bá ti ṣe àbí ọ́díò tá a bá ti ṣe a máa ń gbé wá sórí dead store yín ni Olú Elédùmarè lẹ́ẹ̀kan sí kò ní fi wálẹ̀ o ṣẹ̀rí ìrìn àjò yìí ó ti di dandan kó ṣẹlẹ̀ kàdẹ̀ kúrò nínú oko ẹrú tí gbogbo wa wà Ọlọ́run Elédùmarè kò ní fi yín lẹ̀ kò ní fẹ̀mí lẹ̀ kò ní fi gbogbo àwa tá à ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ̀ kò dẹ̀ ní fẹ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ àdẹ̀ ní wẹ́nì kankan tì lórí ìrìn àjò yìí Olú Elédùmarè àti ẹ̀yin tẹ́ wà ń lé Ọlọ́run Elédùmarè a máa wà pẹ̀lú yín tẹ́sẹ̀ ń jáde tẹ́sẹ̀ ń wọlé àdá ọkọ́ kò ní ṣá yín lẹ́sẹ̀ ẹ máa lọ́rẹ́ ẹ máa bọ́ọ̀rẹ́ èèyàn tó bá ní pé kẹ́ lọ kẹ́ má padà wá ẹ̀yin òun ní dé bá Ọlọ́run Elédùmarè àwa wà pẹ̀lú yín o ẹ̀yin ọmọ Yorùbá ká tó máa lọ ká tó máa dá gbére lórí ìrìn àjò yìí ká tó máa sọ pé ó dàbọ̀ lórí ọ̀rọ̀ tẹ́ ti gbọ́ ọ̀rọ̀ tẹ́ sáré gbọ́ lé ẹnu bàbá wa Sunday Igboho Òòṣà kẹ́ tó máa ṣe kíni kẹ́ tó máa sọ pé ó dàbọ̀ tẹ̀dẹ̀ tún sì máa ṣe kíni tẹ̀tún sì máa lọ gbọ́ tẹ̀dẹ̀ tún sì máa wo fídíò yìí ká tó máa lọ lórí ẹ̀ mo fẹ́ jẹ́ kíni ẹ̀jẹ̀ àtúnṣe kíni ká tún ka àsíá wa ó ṣe kókó ẹ̀jẹ̀ máa kà sí àwa o àwọn kan ò tí ì mọ̀ ọ̀n tí lè kà àwọn kan ò tí ẹ̀ mọ̀ rárá àwọn kan tó bá yẹ kó kàn ká ọmọ máa jẹun nu ni bọ́ kò ń ṣẹ́jú àwọn náà kò ń ṣẹ́jú àwọn ni bí nǹkan tó fi ṣẹ́jú àwọn ni nítorí location 419 ni ló kó gbadigbadi sí wọn ní ọkàn ó yá ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀jẹ̀ lọ sórí àsíá wa kíákíá kàdé kúrò lórí ètò ó yá ẹ̀ má bá mi ká lọ. Ilé ìgbé wa,
Yorùbá ní ògo ìmọ́lẹ̀ àti adúláwọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá ní ògo ìmọ́lẹ̀ àti adúláwọ̀. Ó dìgbà kan náà, láyọ̀ la máa pàdé o. Ire o. Bye 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 for now. This is your Green for God channel and Green for God TV ló ń sọ̀rọ̀ yìí, ló gbé ètò yìí wá fún yín ní kíákíá. Olúwa Elédùmarè kò ní fi wálẹ̀ o. Ó dìgbà. Bye.